Ọ̀gá ẹ dúró ọ̀gá. Ọ̀gá dúró náà wà. Inú mi dùn ní. Olùkọ́ni olùwó. Ọ̀gá mi tún dé mi ò tẹ́ ilé mi dúró. Ṣé tí ilé bá tóbi tó ká ló sáwọ́ olùwó? Ẹ wo olùwó. Olùdẹ́rẹ́ kan tó kì í náà wà láwò. Ọ̀gá ẹ dúró. Ọ̀gá ẹ dúró wa. Ọ̀gá láti fi síbẹ̀ yìí lásán. Gbọ́ kalẹ̀. Gbọ́ kalẹ̀. Ọ̀gá mélòó wà lára ilé àwọn àtàwọn ti Jẹ́ríkò mélòó wà lára ilé. Èló ló gbà? Ọ̀gá á ná yín lówó. Èló? Ọ̀gá á ná yín 20,000. Sìmọ́nì ọ̀rọ̀ wa Jẹ́ríkò ni. Ọ̀gá bóyá tóbi tó àwa làwọ̀ àwa tá a wọlé léyìí. Ló wàá mọ iye owó. Ní gbogbo ọmọ tí ẹ mọ iye owó òun ń fọ ní 200,000. Ọ̀gá ibi síbi ni 200,000 àbí náírà lẹ́ sọ ni. 200,000. Ọ̀gá iṣẹ́ ti bẹ̀rẹ̀. Bẹ̀rẹ̀ sẹ́ ọmọ tó sì fún ní ìsinmi pé gbogbo ẹ̀yẹ́yán kó owó kan lẹ̀ mọ́ ṣiṣẹ́ lọ ń bọ̀. Ọ̀gá iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí. Ṣiṣẹ́ lọ ń bọ̀. Lado mẹ́wọ́. Ọ̀rẹ́ mi. Bóò ni dáadáa mọ́ nítorí pàápọ̀ mo máa ń kó jáde ọmọ kó jáde. Ìgbéyàwó tẹ́ ta lẹ́nu. Mo máa ń kó jáde nítorí pàápọ̀. O ṣe rẹ́gí. Ọwọ́ ilé nǹkan gbó ọgbó olúkúlùkù nǹkan gbó lè wó ń bọ̀. Single ètí wá àmọ́ 62 machine ló ta sí. Èwo ni machine tọ̀dọ̀ tiẹ̀ èwo ni machine ló ta sí títọ́ ṣe ta sí ni. Bàbá lẹ́ni pé kò wá náà ni kò wá yóò ń bẹ̀rẹ̀ ìjẹ́ ẹ̀jẹ̀ owó gbèsè. Gbogbo ẹ̀yẹ́yán kó owó kan lẹ̀ mọ́ ṣiṣẹ́ lọ ń bọ̀. Ọ̀gá mọ́ ṣiṣẹ́ lọ. iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí. Gbèsè. Sílọ ẹ máa tún try ẹ máa try ẹ máa lọ́wọ́ máa padà. Ẹ̀jọ̀ ta ló wà ládùúgbò yìí? Bàbá inú wàhálà wọlé lè tó jọ ọkọ. Àbá. Ẹni kan yọjú sí. Ọ̀pọ̀ ṣe é dẹ́wà. Bàbá.